So ẹnìkan wà ní comment section olóhùn fẹ́ wá béèrè nǹkankan Wall Street. Ancestor, mo kò fẹ́ sọ nǹkan bíi méjì because mo ti fẹ́ sùn and I want you to go and confirm it. Everything take kanye now about the contract marriage. Wọ́n ṣe ń ṣe ní Iran dàárọ̀ ọ̀la. In fact, as an European, ìwọ tó bá wá láti any other country, if you go to Iran today, tomorrow morning, you understand, and some Arab country, especially in Iran, instead of ìlú ló máa ń ní bí aṣẹ́wó and all that, instead of tó fi máa lọ gbé aṣẹ́wó lóòtẹ́ẹ̀lì, contract ló máa lọ ṣe. Àwọn ọmọ tó ti fẹ́ tó ti divorce, tó bá fẹ́ ọmọ 12 years old, 13 years old, in fact kò ń ṣe pé máa lọ ṣe ní kọ́nà àwọn sheik wọn tó jẹ́ olórí àwọn àgbààgbà ìmáàmù, they are everywhere in Iran. Àwọn ló máa ń pimp àwọn ọmọ yẹn. You will marry them, ẹ máa fẹ́ra yín for 5 hours, 6 hours, 12 hours. Ẹ máa marry o legally, but olóṣù aṣẹ́wó ni wọ́n. You will pay them 200, 300 bó bá ṣe dàgbà sí. Tẹ́ bá ti ṣetán the next day, ẹ máa tún divorce. You can go back to your country and come back after 6 months. Tó bá tún lọ bá wọn ṣe yìí kí ẹ ipò ní ìdá oró wọn ọmọ yẹn, wọn á tún bẹ́ẹ̀ wá mí. Till tomorrow they are still doing. Nǹkan tí mo ń sọ documentary ẹ wà, you can type it, type it on YouTube. Ẹ máa wò live. They are still doing it till tomorrow. So kò ń ṣe pé ní nǹkan tẹ́ ń kà, ẹlòmíì ò ní understand máa rò bóyá nǹkan tẹ́ ń sọ correct. Fact ni. Wọ́n ṣe ń ṣe dàárọ̀ ọ̀la. You understand? And another thing tí mo fẹ́ add mọ́. In Iran, they are still doing it. Type it in Google. There is something called honorary, no, nílò láti pààyàn, honorary pààyàn in Iran and some other Arab country. As a mother, as a father, nínú Islam, you have a right láti pa ọmọ ẹ fúnra rẹ̀. Tó bá ti ń bọ́ sórí YouTube, àbórí TikTok, tó ń jó lórí, tó ti ń ṣe bí òyìnbó, tí ò borí, àbó fẹ́ lọ fẹ́ ọmọ ìlú míì. O ní ẹ̀tọ́ fúnra rẹ̀. Nǹkan tí mo sọ ẹ type sí wọn á kọ gbogbo ìlú tó ń ṣe fún yín. Wọ́n ṣe ń ṣe ní Iran dàárọ̀ ọ̀la. As a mother, o lè pa ọmọ ẹ and tó bá pa kò sí case. You understand? Nǹkan tẹ́ ń kà fact ni. O ní ẹ̀tọ́ láti pa ọmọ ẹ. Nǹkan sápá mi lórí nígbà tẹ́ sọ̀rọ̀ yẹn. Mo ń wọ́n kọ́ bẹ́ẹ̀ pé mò ń gé ọsàn lọ́wọ́ bóyá ọsàn yẹn ló kó sí mi lójú àbí tí mi ló kó sí. Kò yé mi ẹ sọ. Àwọn kọ́ máa ń yẹ bóyá àwọn aláàtí mú etí mi lọ. Ẹ tún tẹ́ sọ, ẹ tún sọ bí ẹjọ́ bóyá mi ò gbọ́. Kí lẹ sọ pé òbí tó bíyàn tó àbí azin. Ṣẹ́rí mo ṣe ń sọ yẹn. Mo ṣe ń sọ yẹn.